بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. أبي وفوان أبي فوان أبي وجيب وفوان الله. الحمد لله الذي لا رب ولا معلم له. وفوان الله وما توصل وأزواجه توصل السيال ولو عليه وهو حي وبدا كتاب بكم يوم لا يوم وهو حي قبل كل حي ولا لا يسوى الكفار بل لا يكون من جاي وهو حي ولا لا يفيد كل حي توسي ما قوي توبره نكون بروي حي وهو حي وبا ان رب لا يبعث كل ميت وبن توجو ما دون دي رب ان وكفاره وهو حي ولا رب لا يموت ابدا وبا يكون كفاره سبحانه بمن قاله جلت قدراته بمن قاله الله بمن قاله تبارك تتوب الله جل شأنه تتوب الله الله وهو الغفور الودود ومتى نقبضه اجعل الله يوم الله باتمن فرجني بس يوم الله فرج من اللهم صل وسلم على محمد بن عبد الله عليكم يا الله محمد بن عبد الله من بدا حياته بعدل النبي يبي قبل بسعير الدنيا ومن قدها على سبيل ربه بس النبي بسعير يريد ان يطلع عليه وختمها على رضوانه بس النبي قاري بسعير وقاري لين توتري الله يا رب قل صل وسلم على محمد ما سلكوا كان يعتقلوا محمد وآله وصحابه وما مر على النبي وصحابه إلى يوم القارعة ستتجو في يوم ثم أما بعد لن وابنا فإن موضوع خطبتنا اليوم نيجو ما جاء قال ولبه وهنا من حسن الخاتمة ìparí dáadáa ìgbẹ̀yìn dáadáa kéèyàn parí gbèsè ayé rẹ̀ lọ́nà tó dáa kéèyàn ní ìgbẹ̀yìn tó dáa tó yẹ pé ìgbẹ̀yìn tí yẹn bá sì parí ẹ̀ dáadáa tí yẹn sọ̀kalẹ̀ dáadáa kò síbi tí ó padà sọ̀kalẹ̀ sí tó dún náà lẹ́nu lọ agbẹ́lọ́ ọba ọlọ́run ní báyìí náà parí dáadáa ìfọ̀tà ní báyìí ìyá husnul khatima ìta pè ní kéèyàn ní ìparí dáadáa kéèyàn ní ìgbẹ̀yìn tó dáa huwa an yuwaffaqa al-'abdu qabla an yaquwa ajaluhu òun náà ní kí ọlọ́run máa fi ẹrú sí rẹ̀ kó máa fi ṣe kòǹgẹ́ nígbà tí ikú rẹ̀ bá ti ń súnmọ́ bil-ibti'adi 'amma yughdibu Allahu subhanahu wa ta'ala ó lè máa rí bí jìnà sí gbogbo nǹkan tó bá ti mú bínú tí ó máa mú bínú ọlọ́run jáde tí ó máa jìnà sí gbogbo tọ́lọ́run fi máa bínú sí wa tawbati ilayhi ẹ̀rú sí ọlọ́run tún máa ṣe ní tí ó tún máa fi túbá lọ sọ́dọ̀ ọlọ́run tí ó máa fi wá fún ìlọ sọ́dọ̀ ọlọ́run mẹ́nà túnú bí wal ma'asi níbi gbogbo nǹkan tí ó máa dẹ́ṣẹ̀ tí ó máa fi fà á tí ó fi máa dẹ́ṣẹ̀ wal qiyami ala ta'ati wal qiyam kéèyàn ní gbẹ́ ìtó dá òun náà ní pé yóò máa dúró lórí gbogbo bí ó sì máa tẹ̀lé tọ́lọ́run wal qiyam bi a'malil khayr tí ó sì máa dúró bí ó sì máa ṣiṣẹ́ rẹ̀ ní tá à ń pè ní gbẹ́ ìtó dá ثم يكون موته على هذه الآلة الحسنة طلب واسع نورتا لوري بون شي دادا يي لوري بون جينا سي طلب با فاي طلب با واسع نورتا موري شي لوري دادا يي نا يوتو وا لو كوسي يرو اني بẹ́ẹ̀ la sọ ko ni bẹ́ẹ̀ ko dawo yirú ẹni bẹ́ẹ̀ la ma ro yi dada mo yirú ẹni bẹ́ẹ̀ la ma sọ̀rọ̀ tó da lẹ́yìn rẹ̀ pé yirú ẹni báyìí kò sí tí ó padà sọ̀kalẹ̀ sínú àdúrà ومما يدل على هذا يتواصى يتابع ما سوى يعني يجي كذا ومما يدل على هذا نيجون طبعا سيدا صحيح تابع ما سوى يجي كذا ما صار عن أنس عليك أن تقول أنس بن مالك رضي الله عنه قال الله أنس قال قال رسول الله صلى الله عليه وسلم jíṣẹ́ ọlọ́run nígbà ọlọ́run máa bá sọ báyìí pé ìdá àwọn ọlọ́run bí abdul khayra bí istamala ọlọ́run bá gbèrò dáadáa mọ́ ẹrú sí rẹ̀ kan ọlọ́run máa ń múlò tọ́lọ́run bá gbèrò dáadáa mọ́ ẹrú sí rẹ̀ kan ọlọ́run máa ń múlò ọdún àwọn sàábà
sàhábà rẹ̀ lóògùn pé ìwà fi kúkú lè ámẹ́lẹ̀ sọ́ọ̀lì ọ̀wùlẹ̀ mọ̀tìlì ẹni tọ́lọ̀ wọn múlò nínú àwọn ẹrúsìn rẹ̀ tọ́lọ̀ bá ti gbèrò dáadáa máa òun náà ní pé kí ikú rẹ̀ ó tó tí ikú rẹ̀ bá ti súnmọ́ ọlọ́run máa múlò lórí dáadáa iṣẹ́ dáadáa láàmà rí lórí lọ́wọ́ rẹ̀ gbogbo tí ó máa ṣe iṣẹ́ dáadáa ni torí náà mùsùlùmí táàbà ṣàdúrà àbíká máa ṣàdúrà pọ̀ ọlọ́run jẹ́ ní ìgbẹ̀yìn tó dá ọlọ́run jẹ́ ní ìgbẹ̀yìn tó dá lédè lárúbáwá òun náà nípa Allahumma inni as'aluka husnal khatimah àdúrà tí mú mi ní mùsùlùmí gbọ́dọ̀ máa ṣe mọ́ nítorí gbogbo ẹ̀ tó wà láyé nísìnyí àti ìmọ̀ bí abẹ́ gbédé o àti ìmọ̀ bí abẹ́ gbéga o àti ìmọ̀ bí abẹ́ sọ̀kalẹ̀ sí o àti ìmọ̀ bí àárín ẹ̀bí tí máa bú ogun lẹ̀ sí akọ̀mọ́pàá ń ṣe Islam ilẹ̀ akọ̀mọ́pàá ń kírun ilẹ̀ ni akọ̀mọ́pàá wà ní ìṣayé ilẹ̀ ni àwọn ọmọdé lẹ̀ sí àti lè sọ àdúrà tí mú mi nígbọ̀rọ̀ máa ṣe wípé ọlọ́mọdé kúnlẹ̀ dáadáa ọlọ́mọdé rí bí kúnlẹ̀ dáadáa àdúrà tó gbọ́dọ̀ kúnlẹ̀ ní mùsùlùmí mọ́ ìkùtẹ̀ ìmọ̀ ẹ̀mẹ̀ wa ní pàpọ̀ ẹ̀lẹ́yàwó lónìí wa aládùúgbò wa ní gbogbo àrùgbé wa lónìí nàíṣù àìṣàkẹlẹ̀ àrùgbà lókùbà oníkálùkù ṣẹ̀mí ní ìṣẹ̀mí kan tí ò ti ẹ̀bì gítà ní tó mọ́ sọ̀kalẹ̀ sí tí ó ti ẹ̀bì gítà àtúbọ̀tán rẹ̀ tí ó ti ẹ̀bì gítà pẹ̀pọ̀ yóò já sí minna man ya'ishu bil hawa ó ń bẹ́nu wáyé tó ń ṣe ẹ̀mí pẹ̀lú fẹ́nu kí lọ ṣe ní kò tẹ́ntọ́ tí kò tí wọ́n jẹ́ fún mi ta ni ó mú mi sí bẹ́ẹ̀ni kò wá mọ́ ọlọ́run lè mọ́ o bẹ́ẹ̀ni kò bá rí ọlọ́run ní ọ ìfẹ́ nílẹ̀ bí fi ṣayé bẹ́ẹ̀ bá sọ pé ọlọ́run sọ pé àjẹ́bí sọ pé yóò ní kíni ẹ̀fí mílẹ̀ o ideology tèmi nìyẹn o that's my own perspective ní perspective tèmi ṣe lead mi bó ṣe lead mi sínú perspective yẹn níbi ọ̀rọ̀ Kùránì perspective yẹn lọ́dọ̀ tànẹ́bì níbi ọ̀rọ̀ ànẹ́bì mùsùlùmí àdúrà tá a gbọ́dọ̀ máa ṣe pé kọ́lọ̀ já ní ìpàdúdà wà minna man ya'ishu bima qala shaykh ẹlòmí ìsìrẹ́ èyí tí bí ìṣẹ̀mí ìgbésí ayé rẹ̀ èyí tí àfọ́ rẹ̀ àbíṣẹ́wò rẹ̀ bá ti sọ ní ìṣayé o bíṣẹ́wò rẹ̀ bá ti sọ̀rọ̀ kò sáyé èyí tí mo fi máa ń kábàámà mo fi máa ń bá ní jẹ́ lórí àwọn kan táà lè pè ní mùsùlùmí tí wọ́n ń pera wọn ní mùsùlùmí gbogbo alámọ̀ wípé bí mùsùlùmí bá rọ́sù láwọn bẹ̀rẹ̀ àwẹ̀ àmọ́ wọn tí wọn ní ìmọ̀ kí wọ́n bẹ̀rẹ̀ àwẹ̀ ní ọjọ́ méjì bífọ́ káwà tó bẹ̀rẹ̀ àwẹ̀ a sì ti mọ̀ wípé a máa ń túnú àwẹ̀ wa táàtù bí rọ́sù ni àwọn táàwí ìdẹ́kẹ̀rẹ́ ó tún máa ṣọdún ọjọ́ méjì àbíjọ́ kan ṣẹ́káwà tó sọdún tiwa àwọn náà ti pèrè àwọn mùsùlùmí àwọn náà sì fẹ́ káwọn náà wà Jánnà wọ́n fẹ́ káwọn náà tẹ́ dáadáa ọdún léyà táa ṣe gbẹ̀yìn nígbàtí máa wọ́n lọ wọ́n bọ̀ àwọn náà sọ pé àwọn náà sọdún aláàfáà wọ́n làwọ́tún àwọn ti ọjọ́ ọdún pọ̀ látàwọ́ sọdún láwọn ti sọdún tí wọ́n àwọn náà sì pèrè àwọn ní mùsùlùmí ẹ sọ fún àwọn làwọn náà fẹ́ gbé kàbáyì à ń ṣe gbogbo akọ̀ṣayé ìlọ́dún ní káàkiri káàmọ́ àbíkò ṣe ayé tó fi rí ojú tó fi máa rọ́ torí ọlọ́run àbíkò máa ṣe ayé tó fi máa ráàánú ọlọ́run àbíkò máa bí ọlọ́run tó kọ́nà jẹ́ àtẹ́ lórí ìgbàgbọ́ rẹ̀ kọ́nà sí jẹ́ àtẹ́ lọ́nà tó dáa ibi tá àjẹmọ̀ à ń kírun ní sí òmò bí ó kírun nígbà ìyá ayé òmò oríṣẹ́ ìbádà ní sí ibi tó parí rẹ̀ sí olè mọ́ ọ̀rọ̀ arábìnrin kan máa ń ṣe nílé mọ̀ mo ti sọ bíbá yìí ní bí ó ti pẹ́ jù arábìnrin náà ó há Kùránì ó há onílé Kùránì ó há Kùránì já ó há tíra sọ ìbù káàdì sórí ó tún há sọ ìbù Muslim bó ti wá gbé ní gbogbo kìíní yìí àwọn náà ti mọ̀ pé tó bá gbé kìíní gbogbo àwọn kìíní láti máa wò lẹ́ni ọlọ́pẹ́ obìnrin ni ó wá wà nínú school campus ìṣẹ̀lẹ̀ ìlú Nàìjíríà yìí ló ti ṣẹlẹ̀ lọ́dún tó ti pẹ́ ní ẹ̀ṣẹ́ yìí inú school campus ló wá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin ṣàbí àbíká àwọn fẹ́ o wọ́n fún àwọn ọkùnrin bí àwọn ọkùnrin lẹ́gbẹ̀ẹ́ ìdíṣẹ̀ lọ́dún náà wípé ẹjọ́ bá fẹ́ wọn tó bá dẹ́yìn kan bá àpúròjì ẹ̀ ó ní àṣíwọ̀ tí ṣe jẹ́ Kùránì wọn ní láwọn tí ó wá ní àwọn ọkùnrin lẹ́rẹ́ kọ́ṣà lè Kùránì káwọn lè bí fi ti lẹ́wù rẹ̀ ó wá ní ọ̀rẹ́ kan
ẹni ọmọ ọmọ gbé léèwé ó bá lọ́rẹ́ kan tí wọ́n jọ máa ń rìn kiri ọkùnrin nìyí wá ṣe mùsùlùmí nígbà ìpè kò wá rí mú gbogbo mùsùlùmí tó wà kámpọ́ọ̀sì lọ́dún náà kò fẹ́ nìkan láyé kèfèrí ló padà fún láyé ló padà fẹ́ nígbà tó fẹ́ kèfèrí nígbà ìgbẹ̀yìn àwọn méjèèjì kọra wọn sílẹ̀ wọ́n fẹ́ra wọn mọ́ ó kàn bá ti kí wọ́n tó kọra wọn sílẹ̀ arákùnrin yìí ti yí àlámọ̀rí obìnrin padà ó ti di kírísítíẹ́nì níbi tó kú obìnrin yìí tí wá gbé pípí tí àlámọ̀rí tọ́lọ̀ tó fẹ́ fi ṣe glóòbò burúkú fún gbèsè ayé tó ó tún bẹ́ nígbà tí àlámọ̀rí rẹ̀ ti dàrú débi kan ó tún bẹ̀rẹ̀ àgbèrè tó ṣe ṣìnágiri bitọ́lọ̀ tí wá dá àgbẹ̀rẹ̀ gbèsè ayé rẹ̀ kan tó fi jẹ́ rógò fún àgbáláyé òun náà ní wípé ó wá bá máa ń fẹ̀ nìkan ó bá wà ní hòtẹ́ẹ̀lì lọ́dún náà lọ́wọ́ máa ń fẹ̀ yìí lọ́jọ́ wà ní hòtẹ́ẹ̀lì tí wọ́n jẹ́ ń ṣeré lọ́wọ́ a ń pè ìrun mọ́gírìbì lọ́wọ́ ìrun mọ́gírìbì tí wọ́n ń pè lọ́wọ́ kàkà kí ó jíbẹ̀rù ọlọ́run ó dìde kó lọ kí ìbẹ̀rù dákẹ́ sí àti kọjá kó dání ọmọ bẹ̀rẹ̀ mùsùlùmí ní mínísí omi ìpọ́kù gẹ́gẹ́ bí mùsùlùmí ọ̀hún mo bẹ̀rù ọlọ́run ẹni ọlọ́run ní mínísí omi ìpọ́kù gẹ́gẹ́ bí ẹni ọlọ́run gbogbo ẹni tó jẹ́ mùsùlùmí ní sí kọ́ ní ó parí gẹ́gẹ́ bí mùsùlùmí ọ̀hún ẹni tá a sì wò pé kèfèrí ní sí má bọ́dú wò pé bí yóò pa yóò kú kèfèrí ó lè pa ìjẹ́ náà síwájú rẹ̀ o sotori náà mùsùlùmí ìtọ́ ọmọ tọrọ lọ́wọ́ ọlọ́run tó ọlọ́run jẹ́ àtẹ́ dáadáa àdúrà tí mùsùlùmí gbọ́dọ̀ máa ń ṣe mú arábìnrin kan nínú àwọn olórin Amẹ́ríkà mo fẹ́ wo bí ibi tóun ti bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ lọ́nà tí ò da orin ló máa ń kọ tí ló ń ṣíra lẹ̀ lọ́dún tó pọ̀ díẹ̀ sẹ́yìn nígbà ìgbẹ̀yìn arábìnrin náà padà gbà sílámù last month lárábìnrin náà ṣe mú tó dẹ̀ jẹ́ pé Islam rẹ̀ ó pí ọ̀ tó jẹ́ pé ó tún máa ń pè àwọn èèyàn tó máa ń pè gẹ́gẹ́ bí guest speaker káàkiri tí ó máa polongo Islam kiri ọlọ́wọ́ bá aláwọ̀ ara ní ó yìí tó ń ṣe yìí ló máa ń bẹ̀rẹ̀ ọlọ́wọ́ wípé Allahumma sọ́ọ̀rì fàlùkùrù ọba tí ọlọ́wọ́ wọ́n ló máa ń yí ọ̀kẹ́ padà sọ́ọ̀rì pọ́lì bí aláàtọ̀ àti ọkàn mi sáà máa yí lórí wípé kí sáà máa tẹ̀lé ti gẹ̀ ọlọ́run yóò tó lọ́jọ́ yìí ọlọ́run lè yí padà bí ẹgbẹ́ wọ́n máa wò pé sáwọn tí wọ́n bò ṣàyẹn lódà pé tí wọ́n ṣe lódà wọ́n náà lọ́nu àdúgbò máa bí ọlọ́run kọ́lọ́run fẹsẹ̀ rẹ múlẹ̀ lórí ẹ̀sìn rẹ̀ kò sí tọ́lọ́run lè ṣe o kò sára tọ́lọ́run lè fi àwọn ẹrú sí rẹ̀ kò sára tọ́lọ́run lè fi wádá o ẹni tá a rí tájọ pátájọ jáde tájọ kírun lójoojúmọ́ ó lè jà kó mọ́ kírun mọ́ o ṣèbẹ́ nìkan lọ sọ pé ó lọlé kéwú ó kéwú Nàìjíríà tẹ́ ó tún lọ Cairo ó tún lọ kéwú mẹ́ nígbà tí ó padà sí Nàìjíríà ó kó sọ́wọ́ àwọn obìnrin náà ni ó kó sọ́wọ́ obìnrin sì yálà mọ́ ní ilẹ̀ padà ó sì ní kèfèrí tóun náà lọ ṣọ́ọ̀tì bí ẹgbẹ́ ọlọ́run inú ẹgbẹ́ títọ́ dáadáa inú ọmọ bèèrè lọ́wọ́ ọlọ́run já tọ́ lórí dáadáa ọlọ́run já ní ìgbẹ̀yìn tó dáa torí pé tọ́lọ́run bá fẹ́ ṣàánú ọlọ́run máa kọ́ nígbẹ́ ọlọ́run máa kọ́ dára ọlọ́run mú lò ọ̀nà ìgbà wo lọ́lọ́run ó fi mú lò ó náà ní pé yóò máa ṣe iṣẹ́ rẹ̀ ni yóò máa ṣe títí ẹ̀mí fi bọ́ lára rẹ̀ àdúrà tó gbèsè ayé ni ọmọ tọrọ lọ́dọ̀ ọlọ́run irú àánú bẹ́ẹ̀ ni ọmọ tọrọ lọ́dọ̀ ọlọ́run kò ń ṣe dáadáa lẹ́nu òfin kọ́ padì lórí dáadáa o a sì ń dá aláburú lẹ́nu òfin pé aburú yẹn ni ó mọ̀ ṣe lọ́jọ́ bí kú ìwọ ni ó dún nímọ̀ ìbádà rẹ fún ọlọ́run àpá jíkò tẹ̀lé ìbádà àlẹ́ni àánàkútọ́ kúlẹ̀ àkàtọ̀wá ti àyà ti rà ní àmọ́ ikú lọ́wọ́ ẹ̀rọ gbogbo ìgbésí ayé tábà gbé lórí kó fẹ́ fi tẹ́ ọlọ́run bá lọ́rùn má jẹ ayé lọ́rùn o ìtẹ́lómi ìbí sọnù nìyẹn o ẹlòmí obìnrin torí pé ó fẹ́ràn obìnrin kan obìnrin ó wá ń ṣe mùsùlùmí èyàn wá gbélé condition wípé tó bá bá fẹ́ mi àbíkó bá ní ṣe sí mi condition yẹn lẹ́lòmí ìbí sọdá sọ́nù o ní tó túmọ̀ sí pé kò yí tó bẹ́ẹ̀ tí yẹn kò fi tọ́lọ́hùn sí mọ́ ìtàbá sì ti yọ tọ́lọ́hùn kúrò ń bẹ asán nìkan náà o
ìtẹ́lòmí fi ń sọnù nìyẹn òwò ni ó fi bẹ̀rù ọlọ́run ló ìgbésí ayé rẹ̀ ṣe gbogbo nǹkan tó máa fi tẹ́ ọlọ́run bá lọ́rùn ṣe gbogbo nǹkan tó máa fi rí ọ̀nà ọlọ́run bá ní mùsùlùmí má ṣe nǹkan tó fi táyé lọ́rùn tó láwáyé èèyàn ni wá ẹni tó lóun fẹ́ràn lẹ́lẹ́dẹ́ lóhùn ṣe tẹ̀ mọ́ lọ́la ẹni tó lóun bá tiẹ̀ lẹ́lẹ́dẹ́ lóhùn bá tiẹ̀ mọ́ lọ́la àmọ́ tó rọ́lọ́run bá ti gba tiẹ̀ ó ti tán tọ́lọ̀ bá ti gba tiẹ̀ ó ti tán nítorí abẹ́lọ́pọ̀lọ̀ fún wa ṣe kò gbé àlọ́ ní kòtà nígbà kífà náàrífù àdàmẹ́tì límẹ̀ kẹtàmà àyàtàwò hasana báwo láṣẹ wọ́n máa mà wípé ní yíò ìgbésí ayé tó lò ó parí ẹ̀ lórí ọ̀nà tó dáa báwo láṣẹ àwọn apẹẹrẹ wo lámàrí tàbí mọ́gbẹ́ nìyí táwọn parí àlámọ̀rí rẹ̀ lọ́nà tó dáa àwọn pọ́ ni wípé kí tó lọ síbẹ̀ yẹn àwọn akẹ́kọ̀ọ́ wà tá a gbọ́dọ̀ mọ̀ táwọn lóun máa nọ́tìsì pé á okùnfà àwọn tí ó máa ń sọkùnfà bí pé ẹni yìí parí dáadáa ó súnmọ́kẹ́ ní ìparí dáadáa òun náà ní kéèké ní at-tawhid billah kó ní kó gbàgbọ́ ọkàn lọ́wọ́ tí ó mọ́ nǹkan mímọ́ lọ́wọ́ tí ó sì máa bó ṣà ó gbọ́dọ̀ ní ìgbàgbọ́ yẹn o ìkéjì ló lè mulazamatul abdi li ta'ati Allahi subhanahu mùsùlùmí kó sì máa kírun ọgbọ́n tó ń kírun dáadáa tí ó ní èméjì pẹ̀lú òun tó ń kí tọ́ọ̀tù máa kírun tọ́ọ̀tù lọ ń bó ṣà tọ́ọ̀tù máa kírun tọ́ọ̀tù tó wọ́n pé odò kan lọ́tún lọ máa bọ́ tọ́ọ̀ máa kírun tọ́ọ̀tù tó máa wò pé yọ́ ọ̀sùn lẹ́tún lọ máa bọ́ ìta ń pè mùsùlùmí tí ẹ̀rù tàbí mọ́ pẹ́ ní ó súnmọ́ kó tẹ́ lórí dáadáa òun náà gbogbo àwọn àpẹẹrẹ yìí ìtó tẹ̀lé tàbí máa rọ́pù àkó súnmọ́ kẹ́rì ìtọ́ lórí dáadáa òun náà ní kó máa jìnà sí gbogbo tó bá ti ń jẹ́ ẹ̀ṣẹ̀ kó máa ṣọ́ra rẹ̀ tó bá ti mú pé ẹ̀ṣẹ̀ ní kíní kó sì máa jìnà sí kódà bó tí ó wò tí ó mú bílíọ̀nsì wá fún tó sì máa ń pé òwò tó fẹ́ ṣe haramu ni máa máa ń pẹ́ tẹ́lọ̀tì ní kúrì pẹ̀lú bí èrè bẹ́ẹ̀ ṣe pọ̀ ó máa ń pé haramu ni kó wá fílẹ̀ lórí tọ́lọ́ irú bẹ́ẹ̀ àmú dá ẹni tó bá ń bá lọ báyìí tí ó tàn lórí dáadáa ẹni bá ń lọ báyìí tí ó tàn lórí dáadáa ẹmọ ìyàwó náà ṣe wa kí wọ́n ní àwọn àpẹẹrẹ táàfi sọ pé èèyàn kan kú ní ó àbí ọ̀nà bàbá ilẹ̀ ni yí gbà kú táàfi máa sọ pé ẹni ìtàn lórí dáadáa àkọ́kọ́ bẹ́ẹ̀ wọ́n ní àdúntò kú bí ṣàhádàtẹ́ òun ní ẹni kí mùsùlùmí fẹ́ kú kí gbólóhùn la ilaha illallah wọ́n jáde lẹ́nu rẹ̀ kí gbólóhùn la ilaha illallah kó jáde lẹ́nu rẹ̀ oore ńlá ni ó oore ńlá ni ó ẹni yẹn parí dáadáa ni ó ẹni yẹn parí dáadáa ni ó ìgbẹ̀yìn rẹ̀ ìgbẹ̀yìn tó dá ní gbogbo ìgbẹ̀yìn tó dá ní irúfẹ́ níbẹ̀ kó jẹ́ gbólóhùn tó sọ gbẹ̀yìn òun ẹni la ilaha illallah tó gbà nẹ́wà Muhammad ó ń sọ fún wọn pé man kana akhiru kalamihi la ilaha illallah ẹni tó bá jẹ́ wípé gbólóhùn tó jáde lẹ́nu rẹ̀ gbẹ̀yìn tẹ́mi fi bọ́ lára rẹ̀ ó jẹ́ la ilaha illallah Ànábì ní dakhala al-jannata irú ẹni bẹ̀ yóò wà janna báwo láti lọ wá ní wí kò rọrùn kí ẹni gbólóhùn náà wí tí ó ti ń wí tẹ́lẹ̀ kó tó kásìkò náà tó dé la ilaha illallah yí lẹ́nu ẹlòmí ní tó bá ti ń wí tẹ́lẹ̀ tó bá kásìkò tó pàtàkì tó fẹ́ wí kó wallahi ò lè rẹ́tí wallahi ò lè rẹ́tí ẹ̀dọ́ bàbá ànẹ́bí Abu Talib ó gbìyànjú láti wí lálọ́ wí tẹ́lẹ̀ fi bọ́ lára rẹ̀ kò rí wí nígbàtí èwì tẹ́lẹ̀ nígbàtí èwì wí tẹ́lẹ̀ wọ́n náà máa wí kásìkò náà tó dé tó bá máa dé ó súnmọ́ kọ́lọ̀ ṣe rọrùn ní wípún ọ lórúkọ ànẹ́bí ni man kana akhiru kalamihi la ilaha illallah ẹni tó bá wí gbólóhùn la ilaha illallah tó jẹ́ pé ìgbólóhùn tó jáde lẹ́nu rẹ̀ tẹ́lẹ̀ fi bọ́ lára rẹ̀ ànẹ́bí ni dakhala al-jannata irú ẹni bẹ́ẹ̀ yóò wà janna báwo láti jọ ní wí báwo ni wọ́n náà ti fẹ́ rí wí máa dún ní máa gbólóhùn la ilaha illallah pẹ̀lọ́kẹ̀ kó wà kọ̀ọ̀lẹ́ jẹ́ pẹ̀lọ́kẹ̀ rẹ jẹ́kọ̀ ọkọ̀ọ̀lẹ́ kó rọ̀ máa gbólóhùn tó ń wí la ilaha illallah kò ń ṣe tó máa ń gbéyàn sórí omi kọ́kọ́ gbọ́ yìí náà la ilaha illallah òun gbé sórí omi àwọn kan tí kọ́ tó ti sọ la ilaha illallah fi gbé ó máa ń jẹ́ wùsùlù ò débi ká la ilaha illallah tọ́lọ́ tó fi tọ́lọ́ tà débi bí ó lè wùsùlù débi ká àfikó sì máa àfikó mẹ́ kó fẹ́sẹ̀ rẹ̀ rìn rẹ̀ lórí tọ́lọ́ tà débi wa Muhammad torí la ilaha illallah gbólóhùn tó ń bó ṣe ń wù yẹn náà ìbẹ̀rù Ọlọ́run sì mọ́ sọ kalẹ̀ sí ẹlọ́gbà gbólóhùn yìí òun náà kó máa wí kájọ́ lọ́lọ́jọ́ tó dé ó súnmọ́ tó bá ti ń wí dáadáa lásìkò yìí nígbà tásìkò wá tó kọ́lọ̀ ṣe rọrùn kò abẹ́lọ́rùn gbogbo àná gbólóhùn ṣàhádà kọ́lọ̀ ṣe rọrùn fún wa ní nígbà tó bá fẹ́ kọ́ ìkọ̀tà nìyà
èyí tó tẹ̀lé táàbì mọ̀ pẹ́ ní ìtàn dáadáa lórí dáadáa òun náà ní rọ́ṣùwù jẹ̀bí ní internet àwọn àpẹẹrẹ kan wà tí èèyàn bá fẹ́ kú ẹ̀jẹ̀bí parí tẹ̀ báyìí a máa rí pé èyí ó làákùn wá ń bẹ̀ èyí ó làákùn wá níbẹ̀ àpẹẹrẹ tálẹ́kùn wa Muhammad sallallahu alaihi wasallam tó sọ fún wa nù ànábì ní mọ́tò mu'mini ikú mùmìnì ikú olùbẹ̀wọ̀ ọlọ́run òun náà níbi àárẹ̀ ìjẹ̀bí òun náà ní ká máa rí àágùn ní ẹ̀gbẹ́ ẹ̀gbẹ́ báyìí àpẹẹrẹ ni mo tọ́jú mọ́ pé àìní ìtàn dáadáa bọ́bá kúlé èèyàn kú ẹlòmí òbí bẹ́ẹ̀ níbẹ̀ àwọn àfáà ló dára bẹ́ẹ̀ bá kú ní sí ìwọ́nú yàrá náà sùnmọ́ lórí ọmọ àlọ́jọ́ òun pé kí ló fẹ́ di ẹgbẹ́ tí wọ́n náà sì mọ́ pọ̀ padà bọ́ bẹ́ẹ̀ nígbà tí wọ́n náà bá dé pọ̀ sí ọ̀pá òyìn náà máa sáwọn báwo láti bọ̀tán ló ṣe rí báwo láti bọ̀tán jẹ́ ló ṣe rí tí ó lára àwọn àpẹẹrẹ táàbì mọ̀ pé ẹni yìí tán dáadáa ìgbẹ̀yẹ ní ìyàrí tó sọ̀kalẹ̀ sí yìí àríkà kí ọlọ́run lórí ìrìn àjò ìgbésí ayé rẹ̀ tó pọ́n lórí dáadáa yìí àdúrà tí wọ́n ló mọ̀ ṣe lórí tálẹ́gbọ̀n Muhammad sallallahu alaihi wasallam tó ní àmọ́ wí Allahumma inni as'aluka husnal khatima máa wí àdúrà náà dáadáa ọlọ́run ìtumẹ̀ náà ní pé ọlọ́run bẹ́ẹ̀ mo bèèrè lọ́wọ́ rẹ kémi náà tọ́ lórí dáadáa kí nígbẹ̀yìn kó dá ìtumọ̀ àdúrà náà nù máa wí dáadáa torí ẹ̀mí wà yìí bìtọ́lọ̀ ọlọ́run ló ní ìwọ́kọ́ ló ní ìtí ń bẹ lára rẹ̀ òkú ọ ló ní ìwọ́kọ́ mọ̀ pé òun rí ní ìwọ́kọ́ tọ́lọ̀ bá fẹ́ sọ́yọ̀ dánú tọ́lọ̀ bá fẹ́ paralyze èèyàn òdìgbà tọ́lọ̀ bá mú ẹsẹ̀ méjèèjì kúrò ọlọ́wọ̀n ní mú kúrò ìwọ́kọ́ ẹlòmí ò rìn mọ́ ẹsẹ̀ méjèèjì wà mẹ́ ẹlòmí ò lè sọ̀rọ̀ mọ́ ẹnu sí wà mẹ́ ẹlòmí ò lè dúró ẹlòmí ò lè rí nàmbá ojú yìí sí wà mẹ́ ẹlòmí ò lè gbé apá náà lẹ̀ sí wà mẹ́ tó fún mọ́ tọ́lọ̀ ń bá ara lọ́lọ́run kò dìgbà tọ́lọ̀ bá gé ọwọ́ rẹ̀ kúrò kò tó tọ́wọ́ tó máa ṣiṣẹ́ mọ́ ṣèbóní ló dúró yìí a ti gbogbo sàyẹ́ntìsì gbàgbọ́ pé inú bẹ̀ ní bírèdì wà tó fọ́nsọ̀ tó jẹ́ kára máa mú ọlọ́run ó sì máa jẹ́ kí bírèdì yẹn wà mẹ́kù sí ní wúlò mọ́ ṣèbọ́lọ́run yìí náà ni ìwọ́n taláyà ọmọ abẹ́ ni ó kọ́lọ̀ jẹ́ atọ́ lórí ìbẹ̀rù rẹ̀ ọmọ abẹ́ ni ó kọ́lọ̀ jẹ́ ajọ́ láti ìtọ́kùnra yóò kọ́ta ní ìmáà nínú àwọn àpẹẹrẹ táàtù máa wípé ọmọ ìyá wa mùsùlùmí òun náà tán lórí dáadáa òun náà ní pé mọ́tù mùsùlùmí alẹ́ amẹ́lẹ́ sọ́lẹ̀ òun náà ní pé ká máa rí pé mùsùlùmí ẹgbẹ́ wa yìí iṣẹ́ rere ló mọ́ ṣe ní gbogbo ọgbà ní gbogbo àsìkò iṣẹ́ rere ni ó iṣẹ́ rere ni gbọ́dánẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam tó sọ bẹ́ẹ̀ tó sọ onímọ̀ qala la ilaha illallah ẹni tó bá ń sọ gbólóhùn wípé kò sólúwà ní ìlẹ́ni ọlọ́run ibtigha'a wajhi Allah ó wá ń sọ gbólóhùn yìí lẹ́ni tó fi ń wá ojú rí ọlọ́run ó ń sọ gbólóhùn yìí lẹ́ni tí fi ń wà lọ́dọ̀ ọlọ́run khatama lahu biha ó wá gbólóhùn yìí lọ́nà wá ní kó gbẹ̀yìn ọ̀rọ̀ rẹ̀ Ànábì ní dakhala al-jannata irú ẹni bẹ̀ yóò wà al-janna Ànábì tún tẹ̀síwájú wọ́n mẹ́ ń sọ ọ̀nà ẹni tó bá gbàwẹ̀ fún ọlọ́run wọ́n mẹ́ ń sọ ọ̀nà yẹ́wọ́n mẹ́ ẹni tó bá gbàwẹ̀ ọjọ́ kan ibtigha'a wajhi Allah tó bá gbàwẹ̀ ilé ni tó bẹ́ fi rí ojú rí ọlọ́run khatama lahu biha pẹ̀lú àwẹ̀ yìí títẹ́ wá débá bí ẹ̀ máa gbàwẹ̀ fún ọlọ́run ẹ̀mí wá bọ́ lára rẹ̀ Ànábì ní dakhala al-jannata irú ẹni bẹ́ẹ̀ yóò wà al-janna Ànábì tún tẹ̀síwájú Ànábì wọ́n mẹ́ ta sadaqa bi sadaqatin ẹni tó máa yẹ pé ó ṣe sàárà kan ibtigha'a wajhi Allah sàárà tó ṣe kò ṣe lórí kárí ní sàárà tó ṣe kò gbé kámẹ́rà lọ sàárà tó ṣe kò ṣe máa ya sẹ́lfì ibi tó ti ń ṣe sàárà khatama lahu biha pẹ̀lú pé sàárà tó ń ṣe dẹ́bì fi bọ́ lára rẹ̀ dakhala al-jannata irú ẹni bẹ́ẹ̀ náà yóò wà al-janna èwo ni wọ́n ń ṣe lóko tá kàkálẹ̀ yìí èwo ni wọ́n ṣe bẹ̀ sáwẹ̀ ló mọ́ gbà ní wọ́n gbà lọ́wọ́ iṣẹ́ rẹ̀ ní ó ṣe láìlá ilẹ̀ náà ló mọ́ wí gbogbo gbà iṣẹ́ rẹ̀ ní ó tí sára ló mọ́ ṣe lọ mọ́ dàdúró iṣẹ́ rẹ̀ ní ó gbogbo iṣẹ́ rẹ̀ tí wọ́n náà bá mọ̀ kò sí tó bá tí bá dé báyọ̀ lórí iṣẹ́ rẹ̀ náà àjẹ́nà ní ó anẹ́gbọ̀n Muhammad sọ̀tọ́lá tó bá jẹ́ iṣẹ́ wúlò ṣe lásìkò ìtẹ̀tẹ̀ máa jáwọ́ orí òhèrè
ìtọ́nà lè gbà nígbà tó bá ti kú. Àwọn nǹkan láwọ̀ pé àjọgbàwẹ̀ last year tó àwẹ̀ last year tó lọ yìí, àjọgbàwẹ̀ Ramadan tó lọ yìí, ní ìtòrò ọlọ́run lọ́rùn àwọn tí ó gbà tó ń bọ̀ kéré, ọlọ́run ti mọ̀ àwọn tí ò ní gbà á. Nítorí ọlọ́run yìí táwa máa bẹ̀ á máa bẹ̀ náà ni á máa rọ̀ ọ́ ni kọ́lọ́run ṣe ọ̀rọ̀ fún wa ni. Á máa bẹ̀ á máa rọ̀ kọ́lọ́run sì já ní títà tó dáa. Ìbéèrè kan tá a bá àtọ́ béèrè káwa náà lè mú bíra wa tó bá hàn sí gbogbo wa tá a jókòó yìí sí wípé ohun tó bá rí bẹ́ẹ̀ àlùjánnà ni à ń lọ báyìí o ta ló rẹ́dí àti kú báyìí. Ìjà rẹ̀ nìkan tí ó rẹ̀ tí ó sọ pé ó yá o tó hàn sí ẹgbẹ́ níṣẹ́ o tó bá lè dákẹ́ sí àlùjánnà ni ta ló rẹ́dí àti kú kó sọ pé òun ti rẹ́dí yóò ní ẹlòmí ò tí ì máa kú pé èmi ò tí ì ṣe tán o tó lu àlùjánnà kí wá lòun ṣe láyé mọ́ ṣáyé ìtẹ̀jẹ́ gbogbo táàrí tó ráṣọ tó wọ̀ àjọjẹ́ gbọ́pọ̀ lẹ́ òní lè wọ́ mọ́ fúnra ẹ̀. Oúnjẹ tó gbélé ọkọ̀ gbogbo ìwọ́mọ̀ oúnjẹ gbà ní onígbò ẹ̀jẹ̀ mọ́. Sàárẹ̀ tó wọ̀ tí ẹbí kò ní bẹ́ẹ̀ wọ̀. Ìyẹn ni wọ́n wá ń fọkàn balẹ̀ sí ọwọ́ ní wọ́n lọ gbẹ́dẹ̀ ẹ̀dẹ́nà olóòtí ìṣẹ̀tàn. Ó mọ̀ ń gbá àlìjẹ́ náà kò sí ìkànnì ilẹ̀ àkọlùdù ní mẹ̀káyọ̀ kọlùdù. Àyè tó ẹgbọ́ ma bẹ́ẹ̀bẹ̀ lọ gbére ní kò sí pípẹ́ ọdún rí tán padà mọ́. Àmì ọlọ́pàá ọlá kọ́lọ̀ ṣe ọlọ́pàá jẹ́nà kọ́lọ̀ ti dá ní ilé ìtọ́dá mùsùlùmí gbọ́dọ̀ máa bèèrè àtìkọ́kọ́ tó dá o. Bèèrè ọlọ́wọ́ ọlọ́run ìgbẹ̀yìn tó dá. Bèèrè lọ́wọ́ ọlọ́run ìgbẹ̀yìn tó dá. Ìgbẹ̀yìn tó dá náà ní pé kí a máa ríṣẹ́ réjé ká sì máa rí gbogbo tó dá ká máa ríṣẹ́ tó dá nípa Muhammad sallallahu alaihi wasallam àwọn sàhábà rẹ̀ bèèrè lọ́wọ́ rẹ̀. Wípé ìdá àrádọ̀ Allahu bí abdin khayra ìsàmẹ́lá tọ́nà bá gbẹ̀rọ dáadáa mẹ́rin kan lọ́wọ́ máa mú lò. Wọ́n tún bèèrè pé akẹ́kọ̀ọ́ yẹ sàmì lọ́wọ́ lọ́wọ́ ṣe máa mú lò. Ànábì ní ìwọ́fikú wulẹ̀ amẹ́lì sọ́ọ̀lì ní ọkùnrin àmọ́tì ọlọ́run máa fi ṣe kòńgẹ́ gbogbo nǹkan tó bá ti jẹ́ iṣẹ́ rẹ̀ ọlọ́run máa fi ṣe kòńgẹ́ rẹ̀ tí kú ó fi dé wá bá. Tutori náà ìwọ́n náà máa bèèrè lọ́wọ́ ọlọ́run máa fi ṣe kòńgẹ́ gbogbo iṣẹ́ dáadáa gbogbo tá máa ṣe tá máa fi rí ọ̀nà ọlọ́run kọ́nà máa tó wá sílẹ̀ ká máa rí ṣe gbogbo tá bẹ̀rẹ̀ máa ṣe tá máa fi kò bínú ọlọ́run kọ́nà máa léwà jìnà sí ká máa rí ṣe abẹ́lọ́run bá aláàkọ́nà fún àti gbogbo lórí ká jèrè ayé ní àtàkìyàmà gbọ́dà kọ́nà ọ̀dà àbúkọ̀ tí ilẹ̀ àbìláàbìláàbìláàbìláàbì. واستغفر الله إن الله كان